àlè ọ̀rọ̀ arábìnrin Ẹkúndayọ̀ pa mí lẹ́rìn gangan. Ṣẹ́rí Madrid versus Roma ṣe ń gbọ́ mi màmí gógó ni mo fún wọn. Ìdí ni kékeré àwọn Arsenal yẹn wọn ò níṣòro. Wenger gangan ọ̀gá wọn òun gangan níṣòro tó wà nídìí ọ̀rọ̀ wọn. Ẹ farabalẹ̀ o ìdí ò papọ̀ mọ́ tán tòótọ́ làwọn méjèèjì lẹ́ran àmọ́ ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ náà ṣe. As long as mo jẹ́ ọkọ ẹ nínú ilé mo láti mọ source owó yìí. Owó tó wà lẹ́yìn ó pọ̀ gan-an ó pọ̀ débi pé àlè ná tán. Ìṣòro tí èmi àti ẹni sì ni pé kó má béèrè bá ṣe máa ná. Ṣé ẹ̀ṣẹ̀ ni ká lówó ni? Tí ẹ̀ dúró ná ẹjọ́ olóbìnrin rẹ ti ń gbóhùn yà àgbà sọ fún lè o. Ṣé jẹ́ sọ ọkọ fún ẹ? Màá jókòó for now. Màá máa búùtù sílẹ̀. Ṣé bá lọ? Tí bá lọ búùtù tó pẹ́rẹ́, tí mo explode, tí mo ṣe gbòò. Because I could remember the very first time tí mo meet ẹ, you left me with the memory of your peculiarity. In fact, gbogbo àwọn negative thing tó ń ṣe yìí, if you could just channel that strength in you, could you see something positive in your life? It's ridiculously pathetic. I mean, this is absurd. Ẹ dákun ìyàkọ̀ mi nǹkan rí ò ní bàjẹ́. Àwọn kílẹ̀ dàálẹ̀ tó bá ń tẹ́ fi ṣàlàyé pàṣẹ́ntéèjì rẹ̀. Ó ní pé ó ti burú fún ọ̀tá ènìyàn. Ẹ dá padà! 2085 mo ní ẹ ta. Mo ti rí 1085 mo ní kẹ́mi. Bàbá mo ní sí ni. Èèyàn kan ṣògùn owó, èèyàn kan ṣẹ́ṣó. Ẹ kó gbogbo ẹbí yín wà náà. Kí ikú máa lo kádàrá yín, Mádé máa fún yín ní good salary. Lúkẹ́, mo láti mọ source owó ẹ. Do not touch me! Ìyàrá yẹn, òun ni mo ti ń ṣọ̀rọ̀ ajé mi. Ìyàrá tó dẹ̀ ń wò yẹn, mo value ẹ̀ ju any other thing lọ in the whole world. Inú mi dùn láti darapọ̀ mọ́ yín ní alẹ́ yìí láti gbé ọmọ wa lárugẹ fún nǹkan ribiribi tó ń ṣe. Ìkíní láti máa gbé fíìmù jáde ẹsẹ̀ tí wọ́n jẹ́ nǹkan ọ̀fẹ́ ìnáwó ìnára wọ́n láti lo ọ̀pọ̀lọpọ̀ làákàyè ọgbọ́n pàápàá owó iyebíye níta máa wò lé tí ó máa kọ́ alọ́gbọ́n tí wọ́n máa fi ìwà rere kọ́ wa tá a máa wù kí ìgbésí ayé wa fi máa dá àtàwọn ọmọ wa. Tó wà lẹ́yìn ó pọ̀ gan-an ó pọ̀ débi pé àlè ná tán. Ìṣòro tí èmi àti ẹni sì ni pé kó má béèrè bá ṣe máa ná. Ǹjẹ́ ẹ máa àwọn òwe tó jáde nínú ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ ẹ máa tí ọkùnrin tó ń bá sọ̀rọ̀ tó bí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin? Ǹjẹ́ ẹ máa tí wọ́n fẹ́ fàyọ́ bẹ̀? Àti ìwo kìíní ìdélẹ̀ wọ́n kàn sí lérè fífún wa ni. Nínú ẹ̀ ọkùnrin sọ pé ọ̀nà tó fi rówó òun fẹ́ mọ̀ díẹ̀. Tó o bá lè sọ bí ọ̀nà tó fi rówó fún òun, kí ló ń gbé orí adé rẹ fún? Tó o bá ti lè sọ fún òun, ìtúká wà ní àwọn ìjọsìn mọ́. Lúkẹ́, mo láti mọ source owó ẹ. Do not touch me! Sẹ́ni pé arábìnrin tí ó fẹ́ ọkọ ètò lówó yìí kò lè ṣàlàyé fọ́kùnrin pẹ̀lú tọ̀nà tó fi mímọ̀. Bóyá nù wa lọ́kùnrin àbóbìnrin, Ọlọ́run lè tẹ́ ẹnìkan jọ nìkan lọ́nú ọkọ àtìyàwó. Ẹ̀tọ́ ni kíyàwó sọ fọ́kọ ọ̀nà tó gbà lówó. Àjọrin ló ṣàṣeyẹ mo máa ń yọ̀ ìdúpẹ́. Àkàlọ́bì tó ṣàṣeyẹ mo máa ń yọ̀ ìdúpẹ́. Àbúrò mi náà ṣàṣeyẹ mo máa ń yọ̀ nínú oyún ní líìsì gbé mi borí omi nínú ghetto ogun ọdún gbé mi wọ ní ghetto hospital ghetto yẹn igi ni mi ìrírò ẹ̀ ìbọn náírà bẹ̀tì yẹn mo dọ̀ scrap mi. ẹ jọ̀ọ́ ní èdè Ondo ẹ yé ṣe bẹ́bẹ́ ohun tí mo rí níbí lónìí no owó náírà bẹ̀tì kọjá bẹ́ẹ̀ mo wá rọ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ ń wò wá nílé ẹ̀yin ọkùnrin obìnrin ní Nàìjíríà àti all over the world mo fẹ́ kẹ́ ẹ wá bá wo owó náírà bẹ̀tì fíìmù bóyá ń sọ gbà tí mo débẹ̀ lẹ́nìí mo rí ipò kọjá bẹ́ẹ̀ owó náírà bẹ̀tì
ó wá dùn mí pé àwọn òṣèré tó wà ń bẹ̀ ẹ̀yin náà máa rí tẹ́ bá débẹ̀ nínú wọn ti ṣe premier nínú Yorùbá film ẹ jọ̀ọ́ ẹ má bínú o owó náírà bẹ́ẹ̀ tí ó yàtọ̀. Ẹ káalẹ́ ladies and gentlemen. Lizzy ló gbé wa débi à ń jọ ní òrékè lẹ́wà. Owó bet náírà. Owó náírà bet. Ẹ má ta tẹ́tẹ́ kẹ́lẹ́ ò jẹ́. Ẹ má ta tẹ́tẹ́ kẹ́lẹ́ ò jẹ́ náírà bet ìsanwó. Àní má sọ̀rọ̀ jù má sọ̀rọ̀. Ọjọ́ mi má sọ̀rọ̀ jù. Bàbá mi ò. Olúwa ló ṣe mí lọ́rọ̀ òye àmọ́jọ́. Olúwa fẹ́ràn mi, Olúwa nífẹ̀ẹ́ mi, Olúwa pa mí lẹ́rìn ayọ̀. Bàbá mi ò. Ẹ bá mi kọrin ayọ̀ sí. Adébọ̀wálé, agbẹ́jọ́ gbàgbàjọ, ìyẹn nílẹ̀ kíkọ́. Ó súnmọ́ bá níwọ̀n ìgòjè fún ìmọ̀ bá níwọ̀n ẹ̀jọ̀ba. Àrọ́bà fi ṣòun lọ́dọ̀ ọ̀gá. Ó dẹ̀ tún lẹ́kọ̀ọ́ náà tó. Ó lẹ́kọ̀ọ́ náà tó. Ìdè tó gbàdúrà ní ọ̀gbìn ló wà bàjẹ́lá. Ìbáwọn bá lẹ́kọ̀ọ́ má má bá gbogbo. Èyí ni orílẹ̀-èdè tó mọ̀ orílẹ̀-èdè. Ìbáwọn bá lẹ́kọ̀ọ́ má má bá gbogbo. Ẹ̀sùn bá mi gbogbo. Abíyámọ́ bọ̀dá kọ̀rọ̀kọ̀rọ̀ àbí bọ́lá Fáṣọlá. Mọ́dà òkìlẹ̀ mọ́dà gbogbo lọ́rí o. Olùbàdàn lọ́wọ́ náà. Ìbáwọn bá lẹ́kọ̀ọ́ má má bá gbogbo. Ẹ̀kọ́ ni ayọ̀ sí bàbá. Orin ayọ̀, orin ayọ̀. Ẹ̀kọ́ ni ayọ̀ sí bàbá mi ò yé yé. Orin ayọ̀, orin ayọ̀. Ẹ̀kọ́ ni ayọ̀ sí bàbá mi lóko. Ìyá ló jẹ́ orin ayọ̀. Ẹ̀kọ́ ni ayọ̀ sí bàbá mi ò yé yé. Orin ayọ̀, ó dáná pàdé. Òkè òkè láyé ní omi ọgbà lórí. Very forward-looking, very tenacious. Ladies and gentlemen, I'm talking about the beautiful and charming Liz Anjorin. I'm joining her, ladies and gentlemen. It's Kábíyèsí. Orúkọ mi ni Kẹ́hìndé Lawal tí àwọn olólùfẹ́ mi máa ń pè ní Ẹ̀gì Bàbá Òndó. Mo wá síbi premier iṣẹ́ owó náírà bet Lizzy Anjorin. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká tanra wa jẹ, ẹni tí ò bá débẹ̀ kò lè bá wọn ròyìn. Lizzy Anjorin ọmọ yìí ó ń ṣe bẹbẹ. Ọba Dr. Lamini Ọláyíwọlá Adéyẹmí the third, JP, CFR, LLD, Diana àti Ọ̀yọ́, àgbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ìwádìí. One more time here. Okay. Tẹ́lá ti gbọ́. Black sheep ẹlẹ́dá mi mo dúpẹ́. Black sheep mo di yẹn mú. Mi ò gbọ́dọ̀ jábọ́. Ọmọ ta ni yẹn? Ọmọ gbẹ̀ngàrí. Irọ́ ọmọ pọ̀pílẹ̀ mi. Tẹ́lá ti gbọ́. O black sheep akẹ́bàjẹ́ o. Ọmọ ta ni yẹn?
Ọmọ Pasoni. But right about now, I'd like to bring the father of the boy who sang that song that has taken over the world. Gospel musician by par excellence, world-renowned, far-traveled, spreading the gospel of God Almighty. We'll be performing just for 10 minutes because we don't have time. Please welcome Dr. Evangelist Larry Teriba. Aṣọ́kúta ìmọ̀lẹ́ kọ́ sílẹ̀, àṣeyí òde pàtàkì ìkúnlẹ̀. Ebi ẹni tí àwọn ìwé kò lè gbàgbọ́, àṣeyí padà bọ́lẹ̀ alárinrin. Bọ́lọ́run máa sọ pé àdàrà náà wọ́n di ìfàsẹ́ lò. Mo ṣe wípé torí náà lè ṣe jẹ́ Olúwa. Torí náà lè ṣe jẹ́ Olúwa. Ẹ lè ṣe ẹ lè rí, ẹ lè rí ẹ lè ṣe. Torí náà lè ṣe jẹ́ Olúwa. Wọ́n àtúntò ń tún àtúntòrà ti bí odò. Àtúntò ń tún àtúntòrà ti bí odò. Òfìsí ló bá ní ìwé ìdíje mọ́júmọ́ sí wà nínú ẹgbẹ́ fàgbọ́tẹ̀ nígbà níwájú bàbá. Ṣe bí ọ̀nà ọ̀làrí ọ̀yá tí ò ṣe bí bàbá ẹ̀dẹ̀ kọ́kọ́. Ọba Adéyẹmí lánàá ìgbìmọ̀ súnmọ́ba nínú òdòjé. Òru lọ́ba ìgbìmọ̀ ọba tọ́tọ́. Àtúntò ń tó àtúntò ara ti ní òkè. Àtúntò ń tó àtúntò ara ti ní òkè. Onígbò rẹ̀. Ẹni abáṣe lórí tí òbí pẹ́lẹ́ rẹ̀ òtẹ́gbẹ́ ló ṣàkóso lẹ́rù lónìí. Ọba rògbẹ́ jáde sẹ́kùn kábíyèsí wa nífẹ̀ẹ́ ọ̀rọ̀ mi. Èrò kálẹ̀ ní ìfẹ́. Ayọ̀rájú Fáṣọlá wọ́n ṣàfihàn sí ìyàlá lọ́gbọ̀rún. Abiyamọ 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 abiyamọ. Gbogbo ìyá ọlọ́jà pátápátá gbogbo yín mo kílẹ̀ òkùnkùn. Ẹ̀gbọ́n mi tún lọ́wọ́ ìbọ̀sùnfà àtúnyí bí ẹ̀mí ìgbẹ̀fọ́. Lisa Dori Lizzy ló ní kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Wọ́n sì ní gbogbo yín lọ kọ̀ọ̀kan. Torí náà bọ́lọ́run bá lè tẹ̀ bí o. Lójú àwọn òkùnkùn ọlọ́run tí kò fẹ́ lọ. Kábíyèsí, bóyá bọ́lọ́run bá ti fọ́ o. Wádà fún mi. Honorable Commissioner
fún mi kí ìyàwó mi jà wá. Àkókò pọ̀. Ọmọ ẹgbẹ́ gbajúmọ̀ mi. Àyẹ̀fọ́sọ̀lá. Ọyọ́ bá mi bẹ̀rù ní bàbá rẹ̀ ní sàjẹ́rì. Ìyàwó rárá mi wà. Let's go now. Another firework, the waist. Let's go. Firework, the waist now. Come on for your block. Don't wait, another that waist. I'm
Anjorin Ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀ kó gùn bó ṣe ń gbé industry lárugẹ Ọlọ́run á máa gbé òun náà lárugẹ lọ because I'm proud of you nǹkan tó ṣe ń bí lẹ́ni mo dúpẹ́ inú mi dùn pẹ̀lú àwọn èèyàn ńláńlá tí mo rí lẹ́ni àwọn èèyàn ńlá tí mo rí bíbẹ̀ lẹ́ni àwọn bíi ìyàwó mínísítà wa Fáṣọlá Abímbọ́lá Fáṣọlá gbé sókè àwọn ìyàwó mínísítà wa Abímbọ́lá Fáṣọlá gbogbo àwọn bí lẹ́ni ìyá ti dúró sí bíbà yìí láti àtàwọn tí mo ti débí nìyá ti wà ń bí ìyá ò dìde mo rí àwọn ọba Ọ̀ní of Ifẹ̀ wọ́n láwọn ò wá wọ́n tó pè wọ́n tó ràn yàn wá àtúndí ọba wa bàbá ikú bàbá yèyé Aláyélúwà Aláàfin of Ọ̀yọ́ no bàbá wa ẹ má kí mo pè yín lóyè orúkọ náà pọba aládé nílẹ̀ Yorùbá Aláàfin Lámídì ọba Adéyẹmí wọ́n wà ń bí mo rí bàbá mi King Sunny Adé wọ́n tún ti olùdí Oǹdó wọ́n tún wá síbẹ̀ ẹ̀yin èèyàn wa jọ mo tún rí Pasuma Wonder òun kìnìún àbí kí n ti pè é ó tún wà ń bí bẹ́ẹ̀ náà ni mo tún rí àtòríṣe St. Janet mélòó ni mo fẹ́ dárúkọ nínú àwọn òṣèré tó wà ń bí lónìí mélòó ni mo fẹ́ rántí Lizzy Anjorin ó ṣe bẹ́bẹ́ o. Hello, boa. ọ̀gá wa pàtí wa.
àsìkò wa ní púpọ̀. Yóò ṣe yóò tán. Yóò ṣe yóò tán yóò. Yóò ṣe yóò tán. Yóò ṣe yóò tán yóò. Ayé wa la ma yẹ sí àlọ́. Sí àlọ́ náà ló ń sọ. Ìwà nígbà mo lójú kì í dé tàwé. Sí àlọ́ náà ló ń sọ. Ìjọba lójú kì í jẹ́ mi o. Sí àlọ́ náà ló ń sọ. Ẹ̀rọ sọ ilé ṣàbàwé. Ṣé o pé ní ìwọ̀n ti rà o? Ẹ máa fọ́ ìwé ẹ̀jẹ̀ tó ń lè bọ̀. Àwọn ẹ̀jẹ̀ máa ń lọ́dún lórí ìgbà wo. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí o. Pasuma, as a personal friend of the son of the Nazi. Ẹ má jẹ́ àlọ́ ọ̀kan, ẹ dúró bá náà ni. Níbi owó ọlọ́lá ní nípa ààrẹ sókè àti wẹ̀wẹ̀jẹ̀ ọmọ ojú ọ̀la pẹ̀lú lẹ̀yọ̀ ti bá alákejì ìwòye àti ìjọ ọmọ òye lóṣù. Ṣé ìwọ láti ní fi mí o? Ọ̀rọ̀ ti tún, ọ̀rọ̀ mọ́tò ti tún, ó gbàdọ̀ bálẹ̀ ọba, ó gbàdọ̀ lórí ọba, ẹsẹ̀ gìrì ní wọlé àtẹ̀dá nílẹ̀ yẹ̀ ti bá alákejì ìwòye àti ìjọ ọmọ òye lóṣù. Ojúbojú lẹ́rù bàbá ìbí agbára múdà jù wọ́n bàbá ọ̀kálọ́ṣẹ́ Ìjẹ̀bú-Bì ní bàbá Olúgòkè àwòyé Adéyẹrí bàbá Ìkọ̀ràn ìṣẹ̀lẹ̀ lọ́lọ́yọ́ bàbá ọ̀rọ̀ nígbà àtúkọ̀sí àjùwọ̀n bàbá Ṣàngó Adé Sùfẹ̀ ọmọ Sádé orí ọmọ okùn yóò solúbọ̀ lábẹ́ ìgbà àpòyìnbó anífẹ̀ ní ìrúmọdé ẹ̀gbá Ládéjọbí bàbá Ìkọ̀ràn ìgbà àtúnṣe ìgbàjẹ̀ àwòyé èdè àtọ́bárì lẹ́jẹ̀bú bàbá ọ̀rọ̀ mi létí àkọ́túnkọ́sí àjùmọ̀ bàbá Ṣàngó Adé ọmọ Sádé okùn yóò solúbọ̀ bàbá èmi àpòyìnbó. Mo fẹ́ kí kọmíṣánná wa tó wà ní àárín wa tó wà fún ètò
gbogbo nǹkan tí alákòóso fi àwọn ará ẹ̀yìn òkèèrè tí wọ́n sì máa pawó fún wa nítorí tourism. Mo fẹ́ kí aya ẹni wa ẹni tó jẹ́ pé ó ti darapọ̀ mọ́ àwọn eléré ìtàgé àti àwọn tó ń ṣe fíìmù wa Abímbọ́lá Fáṣọlá. Fẹ́ kí gbogbo àwọn ìyálọ́jà ẹ máa tà ẹ máa jèrè o, ajé a máa wá o. Fẹ́ kí wọ́n ti lọ àwọn tó ṣojú fún Ọọ̀ni of Ifẹ̀, ọba ẹni ètò Ògúnwùsì Ọ̀jájá kejì. Ọlọ́wọ́ sọ̀rọ̀ bí lálàáfíà o. Níṣì ó jẹ́ ẹni tí mo ti mọ̀ láti kékeré tó sì ní bàbá. Gbogbo àwọn ayaba tó tí àwọn òmìnira mọ̀, gbogbo àwọn ará náà fún náà mọ̀. Wọ́n wá fún ìmọ̀ràn, wọ́n wá fún ọgbọ́n. Tó bá ní ìṣòro ló dọ́dọ̀ mi, màá sì fún ní ọgbọ́n tó máa lò yóò fi kórè fún. Ọmọ tó ní làákàyè ní tó sì fẹ́rẹ́ tó jẹ́ pé ìyẹn lè fà mọ́ra tó gbọ́rọ̀ àgbà. Gbogbo àwọn tó ṣe fún wa nígbà yìí tí à ń gbọ́ kiri wọn kò sẹ́ni tí òṣùmọ́ nínú wọn. Nígbà tí Sàní Adé tó wà ní ọ̀dọ́ ẹni tí mo fà mọ́ra ni. Èmi mo sì rí àmì ọlọ́lá àmì àgbéga lára rẹ̀. Tó sì wá sọ́dọ̀ mi láàfin tí mo fún ládùúrà. Irú àjọ àti mo fún Sàní Adé. Èmi mo rò pé láti ní àmì kan, àwọn méjèèjì wá sọ́dọ̀ mi àti Sàní Adé àti Ebenezer Obey. Máa wá, wọ́n níbi tí wọ́n ń gbé lọ́dọ̀ mi. Àwọn mí rò pé ńgbà kan Sàní Adé àbí ó ṣoògùn owó ni àbóṣe kí ni gbá. Ṣé orin táwọn ń kọ yìí náà ló ń kọ tó fi ga? Ṣùgbọ́n àwọn tó jẹ́ ní òní wà ní wọ́n lè jẹ́rìí sí. Tí ìbá sí ọjọ́ kà, ìgbìmọ̀ fún Sàní Adé ó wà nítòsí pé ní King of the Village. Nǹkan bí ọgbọ̀n ọdún àtọ́dún márùn-ún oṣù 1975. Àdúgbò lọ́dọ̀ Ọlọ́run pé ó sì gòkè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà làwọn olórin náà tó ti padà lọ mò ń fà mọ́ra àtàwọn tó ń ṣe fíìmù pàápàá. Kí ló fà á? Alédè Yorùbá ó ń lọ ẹlẹ̀, ó ń rẹ́rìn, ó ń jáde rẹ́rìn. Àwọn olùkọ́ wo ló lè sọ ọ̀rọ̀ tó dán mọ́ránmọ́rán tó bá máa sọ Yorùbá, ìjìnlẹ̀, òwe, àṣàyàn ọ̀rọ̀, ìfọ̀rọ̀wọ́rọ̀, òǹkàwé wa ní owó tá a bá ń kawó, àwọn ìyá wa tó bí wa, tí ẹ bá wà lọ́jà tó bá lọ fẹ́ ra nǹkan, wọn ò ní mú èdè òyìnbó ń pè ní òǹkàwó calculator, wọn á kàrà torí wọn ni. Tí ẹ bá mọ èdè Yorùbá sọ dáadáa tó dán mọ́nàmọ́ná lẹ́nu ẹ̀, tó bá kéde mí yóò mọ èdè náà fọ̀ dáadáa. Ní tó kù fún wa nísìnyí nínú fíìmù láti rí èdè Yorùbá tó dán mọ́nàmọ́ná dáadáa. Níbẹ̀ yẹn ti ń kòwé, níbẹ̀ yẹn ti ń sọ àṣà wa, ìwọṣọ wọn yóò wúyàn. Tí ẹ bá lọ ṣe fíìmù ní abúlé, bára abúlé tí ń ṣe bẹ́ẹ̀ náà máa ṣe. Wọ́n máa lọ ta, wọ́n mú kókò àtijọ́ ta fún ìṣẹ̀bẹ̀ apẹ́, wọ́n máa lò. Wọ́n fi hàn wá pé ìpẹ̀lẹ̀ṣẹ̀ wa tí ó dáa ni. Mo kó tó dé mo sọ ọ̀rọ̀ rẹ̀ Sàní Adé ní nígbà tó fi wá sọ̀rọ̀ mi ò bí ọmọ yìí lọ. Tí a sì jọ wà. Títí náà láti ìgbà náà, arákùnrin kò ṣẹ̀mí. Ó ń lọ lu ọba ni, ó ń lọ Amẹ́ríkà ni. Ǹjẹ́ bá ń ṣe ǹjẹ́ náà lọ àmà? Mo ń ṣàdúrà fún ní. Mo ní ojú mẹ́rìndínlógún ní èyí ní tó bá jẹ pé a máa fẹ́ ni.
àbámúkú ní fìlú gbóṣolé àjòkú tó ní fìlú ọ̀fìsì. ìyá àdé pẹ̀lú ògbọ́ ọlọ́run lálẹ́ yìí ní 1925 tí mi fẹ́ ní oyè yìí wàá tayọ gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀. bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀. lẹ́mìí nísí pẹ̀lú ògbọ́ ọlọ́run òkè lẹ́yẹ fọ́ọ̀n ó ní kú àwọn oníṣẹ́ ìdíwọ́ ayé òní mú ẹ. gbogbo àwọn ní ifá ló sọ ní èdògbè pé irun pẹ́ lórí òdewú egbò pọ́lẹ́sẹ̀ ní ìdàgbùtẹ̀ akọ àrórò ló pẹ́ lórí ìfá ó falẹ̀kẹ̀ ẹ̀yẹ́ máa ń jẹ́. ó ní fáfá gbàgbà mẹ́fà tí ẹ̀ ń ti sálọ́ ayé ìsẹ́lẹ̀ òkú àsáyé kílẹ̀ lọ sí láyọ́ náà lọ lówó àwọn ń lọ bímọ àwọn ń lọ lọ́kọ. ó ní gbogbo ẹni tó bá wáyé kí sí bímọ o gbogbo ẹni tó bá wá ṣe kí sí lówó o gbogbo ẹni tó wáyé kí sí dàgbàlagbà o ṣùgbọ́n ìwọ tó ọ̀fà gbà tó bá gbà jẹun òdìdí àgbà ṣàpẹ́ láyé wà á fọ́ ọgbà wò wà á lọ́kọ tó dáa wà á bímọ tó dáa pa àbálẹ́ ìsìn. Kábíyèsí o, kábíyèsí o. Ẹ̀jẹ̀ bá wa ṣe kábíyèsí o. kábíyèsí o. Kábíyèsí mo bọ̀ wá gbàdúrà tèmi o. Lizzy tí ẹ ti da òrìṣà ló ṣàdúrà fún ẹ tí ẹ ti da. Bẹ́ẹ̀ni. Aláṣẹ ìkejì òrìṣà. Aláṣẹ òrìṣà gángan ló ṣàdúrà fún. Òrìṣà gángan ní bàbá. Tí ẹ ti da. Aláṣẹ kábíyèsí ẹ̀yin gángan lòrìṣà. Kábíyèsí o. Ikú bàbá yèyé. Ọmọ ikú tí kú òbí. Bẹ́ẹ̀ ojú ilé lọ́pọ̀ ilé. Bó wà bí rúgbòdò. Ojú ilé ní sàárẹ̀. Bó wà bí rúgbòdò. Ojú ilé ní sàárẹ̀. Bí Aláàfin bá ti kéré ra kùsẹ́kùsẹ́. Dáròdárò tó dárò, aṣọ ẹ̀ ni yóò fi rẹ̀. Òun lọ tó lọ sùn, ara ẹ̀ ni yóò fi pa. Ẹni bínú ẹ̀ o, ara ẹ̀ ni yóò fi ṣe. Kábíyèsí ń pè mí o. Ojúmọ́ kan ló kó tọ́. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni tó ń tẹ̀lé. Kábíyèsí. Bó bá kúrò wọn tó bàbá ńlá tó bí bàbá ńlá bàbá tó bí bàbá ńlá bàbá tó bí bàbá ńlá bàbá ẹnìkan lè gbé ẹsẹ̀ láàyè. Máa wí fún wọn pé àwọn olókùn kan múra. Àwọn olókùn kan múra. Aláàfin gbòòrò ìwòdò káfárá ó tó já àwọn olókùn kan múra. Ẹ̀wí fún wọn pé àwọn olókùn kan múra. Àwọn olókùn kan múra lórí ìwòdò káfárá ó tó já àwọn olókùn. Aláyélúwà ó fowó ní láyà ó fowó ní láyà wà lọ́wọ́.
ṣe pé mi ìwọ ni ìwọ ni ìgbà bàbájọ́ bàbájọ́. Bọ́mọ ṣe pé mi ìwọ ni ìwọ ni ìgbà fẹsẹ̀ tó fẹsẹ̀ tó. Akíọ̀sà. Bọ́mọ ṣe pé mi ìwọ ni ìgbà gbogbo bàbá Gbogbo lọ́la fi jọ. Gbogbo lọ́la fi jọ. Ẹ̀sùn fòbí pẹ̀lú tó fẹ́ dá. Kódà jẹ̀kẹ̀rẹ̀ lọ́la fi jọ. Òwe ìdùnnú ká lọ láàárọ̀ ká ní lálẹ́. Nílé ikú bàbá yèyé. Aláàfin ìbò. Afínjú ọba ọba àmọ̀wé tí múmulẹ̀ tí mẹ́rin àfin ẹṣẹ́ gbogbo gbàgbọ́ sọ̀gbẹ́dá ẹni tàbí olóògbé òdúgbò ẹ̀fọ́ lọ́sàkó ní ilẹ̀ òwúrọ̀ ni. Adéyìn nìkan àwòrán Aláàfin Ọ̀yọ́ ní ti.